nítorí ọmọ ẹ̀gbọ́n ìyàwó ẹ̀ tó fipá bá sùn. Sunday gbàdájọ́ ẹ̀wọ̀n gbére. Ọkùnrin kan tí wọ́n porúkọ ẹ̀ ní Sunday Olúwafẹ́mi ti gba ìdájọ́ ẹ̀wọ̀n gbére láti ilé ẹjọ́ gíga tó fìkàlẹ̀ sílùú Àkúrẹ́ ìpínlẹ̀ Ondo látàrí bí wọ́n ṣe ló jẹ̀bi fífi tipá bá ọmọ ẹ̀gbọ́n ìyàwó ẹ̀ lò pọ̀. Gẹ́gẹ́ bí ohun tá a gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún, ọmọdébìnrin ẹni ọdún 9 tá a forúkọ bò láṣìírí ni wọ́n ló ń gbé pẹ̀lú Sunday àti ìyàwó ẹ̀ nínú ilé wọn tó wà l'Ákúrẹ́. Nǹkan bí aago 4 ìrọ̀lẹ́ ọjọ́ 24 oṣù kọkànlá ọdún tó kọjá ni wọ́n ní afurasí ọ̀daràn ọ̀hún kì ọmọ ọlọ́mọ mọ́lẹ̀ tó sì fipá bá a sùn kárakára láì wo ti ọjọ́ orí rẹ̀ tó kéré mọ́ ọ lára. Wọ́n fi ìṣẹ̀lẹ̀ náà táwọn agbófinró létí nígbà náà. Láti tẹ̀sán àwọn ọlọ́pàá sì ni wọ́n ti lọ mú un tí wọ́n sì taari rẹ̀ sílé ẹjọ́ pẹ̀lú ẹ̀sùn kan ṣoṣo, ìyẹn ẹ̀sùn fífipá bá ọmọdé lò pọ̀ èyí tí wọ́n fi kàn án. Ẹ̀sùn ọ̀hún ni wọ́n ló tako abala 218 218 àti 247 257 nínú ìwé òfin ìpínlẹ̀ Ondo ti ọdún 2006 pẹ̀lú abala 3 nínú ìwé òfin tó ń dáàbò bo ẹ̀tọ́ àwọn ọmọdé ti ọdún 2012. Adájọ́ kóòtù ọ̀hún, onídàájọ́ Yẹmí Fásánmi, nígbà tó ń gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ lọ́jọ́ Ẹtì Friday ọ̀sẹ̀ yìí ní gbogbo ẹ̀rí táwọn olùpẹ̀jọ́ fi síwájú ilé ẹjọ́, ìyẹn àkọsílẹ̀ tí olùjẹ́jọ́ kọ ní tẹ̀sán níbi tó ti fẹnu ara ẹ̀ jẹ́wọ́ pé lóòótọ́ lòun ṣe ẹ̀ṣẹ̀ náà àti ìwé àyẹ̀wò àwọn dókítà ló fìdí ẹ̀ múlẹ̀ pé ọkùnrin náà jẹ̀bi àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn án pátápátá. Onídàájọ́ Fásánmi ní gbogbo àwọn ẹ̀rí wọ̀nyí ni wọ́n dọ́gba pẹ̀lú àbájáde àyẹ̀wò táwọn dókítà ṣe, nínú èyí tí wọ́n ṣàlàyé pé lóòótọ́ ni nǹkan kan ti wọnú ojú ara ọmọbìnrin ọ̀hún ní tipátipá. Ó ní kò sí àrídájú pé ọmọdébìnrin náà fínúfẹ́dọ̀ gbà fún un láti bá òun láṣepọ̀. Adájọ́ ní ọ̀daràn ọ̀hún ti já ìgbàgbọ́ tí àna rẹ̀ tó wá fọmọ sọ́dọ̀ wọn ní nínú rẹ̀ kulẹ̀ nípa ìwà ìlójútì tó hù náà. Lẹ́yìn èyí ló pàṣẹ kí ọkùnrin náà lọ lo gbogbo ìyókù ayé rẹ̀ nínú ọgbà ẹ̀wọ̀n, kéyìí lè jẹ́ ẹ̀kọ́ fáwọn tó bá tún fẹ́ dánrú àṣà pálapàla bẹ́ẹ̀ wò. Olúṣèyẹ Ìyáde ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.